Iya Osun sọ wípé bàbá Okutagidi àná ló gbà òun lẹ́yìn gbà tóun níṣòro ọmọ. Kódà ọmọ òun gangan bẹ láyé báyìí. Ṣé sorry sir, ṣé nu fídíò tó ṣe tá a wò yẹn ló ti sọ ni àbí fídíò míì? Kí ni àjọṣepọ̀ tó wà láàárín yín àti wọn àti pé ìrànlọ́wọ́ òun náà bá wá sọ́dọ̀ yín rí nígbà tí yóò sọ̀rọ̀ ìyá àbẹ̀bí tó ní ìbàbá Okutagidi àná ò bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ òun lòun bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn nígbà tóun ní challenges. Ṣé wà nílànà òfin pé òkè tí situation báyìí bá ṣẹlẹ̀ ìyàn kí okun ó wà rúru káwà rúru tá bá torí pé bí nǹkan ṣe rí la ṣe fẹ́ respond responsibility kíyàn náà tún lọ lùgbàdì òfin tàbí sọ fún wọn pé kí wọ́n má respond òun ló dẹ̀ fà táwọn náà fi respond. So ìgbà tó di pé wọ́n invite wọn sí radio station wọ́n consult wa a ní kò sí problem you can go ahead but gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ má ti respond ẹ jẹ́ kí òfin kọ́kọ́ intervene kí òfin bá wa dá sí sófin bá dá sí lẹ́yìn ìgbà yẹn o ẹ lè wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí online kẹ́ wá sọ pé tó nǹkan báyìí báyìí o ibi tẹ́ bá dé ni o but alhamdulillah ní èní yìí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ pé allegation tó fi kàn wọ́n pé rọ́ ni ṣùgbọ́n Ọlọ́run bá vindicate bàbá wa Okutagidi. alhamdulillah. torí níṣojú everybody níbẹ̀ ni wọ́n ti ń bi ìyá àbẹ̀bí Oloosun yìí pé agbọ́pọ̀ sọ̀rọ̀ nípa àfọ́ Okutagidi àkọ́bí wọn tó ní wọ́n ṣe gbá wọn wá nǹkan wá sọ́dọ̀ ẹ̀ tó ǹjẹ́ o lè identify ẹni tí ò ń sọ ní tó wá sọ́dọ̀ ẹ nínú àwọn tó wà lórí ìjókòó yìí ìyá àbẹ̀bí wọn ò rí bí identify àfọ́ Okutagidi wọn náà wọn mọ̀ rárá despite the fact tó wà lórí ìjókòó ọ̀gá ọlọ́pàá àwọn náà ṣe one point wọn pé àlífà àfọ́ Okutagidi first born tí òun sọ̀rọ̀ ẹ̀ òun ló jókòó yìí tó ló mọ́ ọmọ wá sọ́dọ̀ ẹ̀ tó níyàwó wọn wọ́n di èrò ẹgbẹ́ fún ṣé o mẹ́ni yìí ó ní òun ò tiẹ̀ rí wọn rí tó o bá rí wọn bóyá òun ṣe ń rí wọn lẹ́yìn. alhamdulillah. so kìnìún ẹ̀ wá bomi tútù sọ́pọ̀lọpọ̀ wa lọ́kàn ó wá jẹ́ ká máa wò pé ṣé àbí ìyá tó sọ̀rọ̀ lórí social media tó sọ pé igbá ṣẹlẹ̀ kìnìún kan ṣẹlẹ̀ àwọn ní àbáwọn tún kọ́ lélẹ̀ yìí so kìnìún yẹn wọ́n tún wá béèrè question further wọ́n tún wá ní òkè bàbá Okutagidi àná gan pàápàá báwo ni ẹ ṣe jẹ́ sí wọn ìrànlọ́wọ́ kí ni àjọṣepọ̀ tó wà láàárín yín àti wọn àti pé ìrànlọ́wọ́ òun náà bá wá sọ́dọ̀ yín rí nígbà tí yóò sọ̀rọ̀ ìyá àbẹ̀bí tó ní ìbàbá Okutagidi àná ò bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ òun lòun bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn nígbà tóun ní challenges tóun níṣòro nígbà òun lòun bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn rí ọgbọ́n wa bá tún wojú ara wa pé àbí wọ́n ṣìyàn mú ni àbí ìyá tí a rí lórí social media kọ́ ni wọ́n mú wá fún wa ní kìíní rẹ̀ ṣàtúnfẹ́ máa ṣe wá bákan tó wọ́n bá tún béèrè àwọn question lọ síwájú pé tó gbogbo nǹkan tẹ́ wá sọ nípa bàbá yìí àlífà báwo ni talẹ́ni tó wá sọ́dọ̀ yín tí ẹ ṣiṣẹ́ fún ẹ ti sọ́ọ̀sì báyìí pé bàbá yìí kọ́ ni ẹ tẹ̀ rí wọn rí àlífà ò dẹ̀ pé méjì àkọ́bí bàbá wa Okutagidi àwọn náà lẹ́ni tí ó wà ń jókòó yìí lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo tẹ́ sọ irọ́ ni ìyá yìí gan ò mọ nǹkan tó ń sọ òun wà ṣọ́ fáìlẹ́ sọ̀rọ̀ lórí social media tẹ́ẹ̀dẹ̀ bíbá yìí tẹ́ẹ̀tù sọ nǹkan míì tọ́rọ̀ yín wá fi contradict ara yín so for that reason àwọn ọlọ́pàá wa ní pẹ̀lú nǹkan tí àwọn tún gbọ́ yìí tí àwọn pa wá invite yín tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ṣe gbọ́ yìí ẹ lọ lẹ́ni tó yẹ kó lọ sí ilé o àtẹni tó rìkọ́dù fídíò ní ọjọ́ yẹn ọba lówù tó rìkọ́dù fídíò mẹkáníìkì ọba olówù mẹkáníìkì àwọn náà rìkọ́dù fídíò yẹn wọ́n á ní sọ fún nǹkan tó a gbọ́ yìí àti ọba lówù mẹkáníìkì tó rìkọ́dù fídíò àtẹ̀yìn ẹ̀yin méjèèjì máa wà ní gbọ̀ngàn custody wa ọ̀gbọ̀ngàn ọlọ́pàá títí di ọ̀la táfi conclude investigation wa tá bá parí investigation tọ́rọ̀ yín bá jọmọ́ kóòtù inshallah àwọn máa tarí wọn lọ kóòtù ní ọ̀la àbọ̀túnla bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run kó bá a san yín lẹ́san rẹ̀ bàbá àgbà Okutagidi ọ̀dọ̀ wọn náà ló kù tá ń lọ báyìí ká máa dúpẹ́ fún gbogbo jẹ̀mọ́ gbogbo ojú tí ń wò wá pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń pè pé tó abẹ́ mọ ibi tí ó rí bí ó ní ó ṣe wó sí lónìí
tó bó lójú òsè ní ti Islam adúpẹ́ fọlọ́run pójú ó ti Islam bàbá Okutagidi lánàá Alhaji Abdul Mansur Ejide àwọn gan ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí pé tó ilé Okutagidi ilé mi ni bó lè yóò ṣe wá ṣerú nǹkan báyìí sínú lẹ́yìn àfi ká mọ bó ti ń lọ Ọlọ́run ti kó wa yọ o insha Allah. Alhamdulillah. Allahu Akbar. Nílọrin àti ní gbogbo agbègbè rẹ̀ láwọn àfa dáadáa jẹ́ àfa àtọ́lọ́hún ni o yàtọ̀ fáwọn àfẹ́sù tí wọ́n bẹ tí wọ́n kún wọn tí wọ́n jọ ń dà lúrú kìí sàwọn o àwọn àfa àgìrì tí wọ́n dúró mo kí gbogbo wọn lápapọ̀ láti ní bàbá wọn bá a lọ́rin. Gbogbo àwọn àfa wa lápapọ̀ bẹ̀rẹ̀ láti bàbá wa ọlọ́pàá ẹ̀wà ẹ̀káríkó bàbá lọ́jà tó tó bàbá jẹ́ tó ní o. Látàárọ̀ ni wọ́n ti dúró. Látàárọ̀ gbogbo wọn padà bíi láti jọ wa látàárọ̀ ẹnìkan kì í jẹun di sìn tó torí di ilé ẹ̀jẹ̀ lọ́rọ̀ ẹ̀wò ìpadà wọn sọ̀rọ̀ ńgbà mi. ọ̀rọ̀ ó máa bọ̀ wá tọ́ra àti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ gbé tẹ́ jẹ́ blọ́gà ẹ̀ hẹ́ẹ̀tì Ìlọrin ni àmọ́ lọ́ọ́ mọ́tẹ̀ tí ó gbà yọ sí i. Allahu Akbar. a mọ̀ pé Ìlọrin lẹ hẹ́ẹ̀tì kó àkèrè pé bàbá àlébà nìkan lẹ target gbogbo àbá Ìlọrin lẹ target àmọ́ ọba tó ní Ìlọrin tó sì ṣe Ìlọrin lẹ́sà tí ó sì jọ ìlú kankan ó mọ̀nà tí ó yọ sí yín yóò dẹ̀ yọ ìsìnbọ̀ wa yọ àsìkò rẹ̀ ti tó. Ẹ dákun àwọn ọmọ tí wọ́n kúnlẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ń bẹ̀ yín. àwọn ọmọ ìyá ẹni wọ́n ti ń bẹ̀bẹ̀. Ọ gbogbo ayé ń gbọ́ ohun ìyá Khalifa báwo lọ̀rọ̀ ṣe jẹ́ lénìí. Àìsí àmọ̀ pé mo sọ fara yín tẹ́lẹ̀ náà pé ọ̀rọ̀ ń bọ̀ pé ọ̀rọ̀ jíìdì. Naam. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wá dé báyìí. Látàárọ̀ tá a ti wà ń bẹ̀. Tẹ́ẹ̀tì wà níbo tẹ́ẹ̀tì wà níbo. Àwọn náà wọ́n bá mi sọ̀rọ̀ yọ. Tá a ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá nígbà tó dé ó lóun ò lè sọ̀rọ̀ kankan àfi bí lọ́ọ̀yà wọn wà lórí ìjókòó. Ok. Àwa jókòó bá lọ́ọ̀yà rẹ̀ tó wá dé. Wọ́n wá ní kí lọ́ọ̀yà ó gbọ́ tó sọ lọ́ọ̀yà wá gbọ́ látòkèdélẹ̀. Ta ló sọ̀rọ̀ yìí ó lóun ni. Tó ọlọ́pàá wá ní kí lọ́ọ̀yà ọmọ ti sọ̀rọ̀. Ọlọ́pàá wọn wá rojọ́ fún lọ́ọ̀yà wọ́n gbà wọn rojọ́ fún lọ́ọ̀yà rẹ̀ àwọn àníkó béèrè pé bàbá Okutagidi àná tó gbọ́rọ̀ látòrí wọn kí làjọṣe wọn àwọn olè tó ń wí sí náà ni pé bàbá yìí ló gbà wọn lẹ́gbà tó ń lè sọ̀rọ̀ lórí ọmọ. Kí lẹ sọ sà ẹ hold on sà Ìyá Osun sọ wípé bàbá Okutagidi àná ló gbà àwọn lẹ́gbà tó ń níṣòro ọmọ. Kọ́dà ọmọ ọ̀hún gangan bẹ láyé báyìí. Sorry sir, ṣé inú fídíò tó ṣe tá a wò yẹn ló ti sọ ni àbí fídíò míì? Rárá wà lọ́rọ̀ wájú àwọn ọlọ́pàá báyìí. Ọ̀rọ̀ di òun nìyẹn tó mò ń gbádùn ọ̀rọ̀ yẹn máa sọ lọ o. Lẹ́yìn ìgbà náà èmi ń kọ́ nítorí mo wà lórí ìjókòó tòkò wá dá mi mọ̀ ọ́ wá nígbà náà pé ọmọ wọn tó wé ń kọ́ olóhùn ọ̀gbọ̀n wọn. Sorry sir. Ìyá Osun ní kóhun àti yín fojú kanra wọn o nígbà tó wá rí yín. Ìgbà tó wá dé. Ọlọ́pàá wá nígbà náà pé àkọ́bí Okutagidi kí ló pa wọn pẹ̀lú ẹ̀pọ̀. Torí àkọ́bí Okutagidi òun ló wà lórí ìjókòó yìí. Ẹ wá ń wòye lè yè ní ọlọ́pàá wá náwó sí mi pé mẹ́ni o. Ẹ dúró náà ẹ change aṣọ lọ́bẹ̀ ni àbí ẹ change ojú lọ́bẹ̀. Bí bá jẹ ìpàrọ̀ aṣọ ìpàrọ̀ ojú. Mò ń gbádùn ọ̀rọ̀ yín sà. Ọwọ́ anígbàrá pé òun ò rí mi rí o lẹ́yìn bó bá ti pàdé. Kò rí yín rí. Bó o lọ wá jẹ́ tó fi wá sọ ní tó báyìí. Lọ ibi tí ọ̀rọ̀ ti pèsè bẹ́ẹ̀ lọ. Òun kọ́ ló di ẹrù ẹgbẹ́ fún ìyàwó yín ni. Ó ní ọwọ́ ọlọ́run ti ẹ̀ ó lé mi sàwọn mi sàkọ́lé. Gbogbo bẹ̀ tó ń wọlé sọ náà ni pé ìmẹ́kọ̀ tó lóun ò rí mi rí. La hawla wala quwwata illa billah. Bóyá nílé Okutagidi ọ̀dà nípa àwọn kan wá ń gbà kan kan ní ara Okutagidi ńlá wọn ọ̀dà àwọn ọmọdé ọba rí wọn. Ó ló ti pẹ́ bóyá bó tọ̀hún kan yẹ kí lè ṣe wọn lè mọ̀ fún wọn lẹ̀. Allahu akbar kabira. Allahu akbar. Lẹ́nu kan ṣá ó deny pé ẹ̀yin kọ́. Pátápátá olóhùn ọ̀pọ̀ mi rí. Òun ò sì mọ ìyàwó yín rí. Òun lòun sáwádọ̀ bàbá sí rẹ̀ wọn lẹ́kùn tóun bá wá kọ́dọ̀ ọmọ náà ń bẹ láyé báyìí àwọn jọ wà láti bí báyìí. Allahu akbar. Àwọn ọmọ rẹ̀ náà àwọn náà wá bá ń bẹ̀. Níbo wá ní kéèsì wá dé báyìí? Àwọn
parí káwọn ọmọ ẹ lọ lé. ok kóòtù ló ti lọ ìsọ̀rọ̀ lọ́la. wọ́n lọ kóòtù lọ́la. wọ́n ní yóò lọ kóòtù wọn káwọn ọmọ ẹ lọ lé. salamu alaykum wa rahmatulahi wa barakatu máa bá yín sọ̀rọ̀ padà tó alhamdulilayi rabbil alamin tó gbogbo ẹ̀yin olólùfẹ́ rí mi ò ní pẹ́ púpọ̀ mo ti sọ èmi ò ní pẹ́ púpọ̀ lórí prógrámù yìí èmi ò ní pẹ́ púpọ̀ lórí prógrámù yìí o lẹ́nu kan màmá Oloosun ti deny pé òun ò máa fọ àléfò Okutagidi rí o òun lòun ní pírọ́blẹ́mù nígbà kan tóun lọ sọ́dọ̀ bàbá àlífà Okutagidi àgbà nígbà tó ju ọmọ pọ́n òun wọ́n dẹ̀ bí ọlọ́run fóun òun dẹ̀ bímọ kódà ọmọ ìyá ń bẹ láyé nísìn fídíò tá a rí yìí kò sọ ohun tó jọ bẹ́ẹ̀ níbẹ̀ o fídíò eléyìí tá a rí nísìn ẹ̀yin náà wò ó kọ́lọ́run ọlọ́jọ́ yìí ní kó ṣàánú wa ọlọ́run lọ́jọ́ yìí ní kó ṣàánú wa mo sọ lánàá irọ́ tó jọ mọ́ òótọ́ ọmọ aráyé ò ní pa á mọ́ wa